a kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, yóò dára fún wa láṣẹ Elédùà. Àmì ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín lónìí tí ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù kẹfà ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ẹ̀ tó yára gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti sọ ìṣòro èyí tó ń bẹ lẹ́yìn ètò ààbò èyí tó ti di ségesège bí ọmọ oṣù kan eléyìí tó fẹ́ sáré kíláàjò olúbàyè. Ó ti ṣe àlàyé àti àwọn tí ń jiyàn gbé tó fi mọ́ àwọn jàǹdùkú oníṣẹ́ ibi o. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni àkọ́kọ́ nǹkan tó fa ètò ààbò orílẹ̀-èdè yìí tó fi mẹ́ẹ̀. Ó ní kò ṣẹ̀yìn àwọn oníṣẹ́ ibi kan, àwọn bàbá ìsàlẹ̀ èyí tó lùlù bámúbámú ni mo yóò mi ò mọ̀ bébí pọmọ nìkan kan tí wọ́n wá lùlù ìbàjẹ́ máa jó lọ à ń bẹ lẹ́yìn rẹ̀ fún àwọn ènìyàn èyí tó jẹ́ wípé wọ́n ní ọkàn ìkà àti ṣe ibi tí wọ́n sì ń kó èròjà nǹkan agbára lé wọn lọ́wọ́. Ààrẹ Tinubu ni àwọn wọ̀nyí gangan lókùnfà ètò ààbò èyí tó mẹ́hẹ̀ pẹ̀lú àwọn oníṣẹ́ ibi èyí tí wọ́n ń gbìnàyà pàápàá jù lápá òkè ọya lọ́hùn-ún èyí tí wọ́n ń ṣọṣẹ́ bí àgékù ejò èyí tó ń ṣòro kiri. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní àwọn oníṣẹ́ ibi tó ń bẹ lẹ́yìn ìdíwà ìbàjẹ́ ètò ààbò ọ̀hún, ó ní wọ́n ti ń bẹ síwájú kóhun tó tẹ́wọ́ gba ètò ìṣèjọba látàyè gbọ́nhàn ni. Ó ní ṣùgbọ́n ó ní ètò ìṣèjọba òun kò ní sùn kò ní ho nítorí ọmọ tó níyà òun ò ní sùn, wọ́n ní ọmọ bẹ́ẹ̀ òun náà ní fojú barùn. Bákan náà ló ní àwọn tí ń jiyàn gbé mọ́ àwọn tí wọ́n ń sọ àdó olóró mọ́ra, ó ní gbogbo àwọn wọ̀nyí ó ní kò ṣẹ̀yìn àwọn ètò eléyìí tó ti mẹ́hẹ̀ pàápàá jù àwọn tí wọ́n lé lẹ́nu iṣẹ́ tó jẹ́ pé wọ́n ò rí kan ṣe kan. Bẹ́ẹ̀ sì ni àwọn ìjọba tó ti jẹ síwájú kóhun tó jẹ wọn ò wá ọ̀nà àbáyọ sí o. Ó ní gbogbo rẹ̀ pátá o ní ètò ìṣèjọba òun yóò wá ọ̀nà àbáyọ sí tí àlàáfíà yóò sì jọba. Ààrẹ Tinubu tó sọ̀rọ̀ náà ní ìpínlẹ̀ Katsina níbi ètò ọlọ́jọ́ méjì kan èyí tí wọ́n gbé kalẹ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò àti àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà, èyí tí gbákejì ààrẹ ilẹ̀ yìí Kasim Shettima èyí tó ṣojú fún ààrẹ Tinubu ní ìpínlẹ̀ Katsina. Ẹ̀wẹ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí o, báyìí ni wọ́n ti ní ààrẹ àná Muhammadu Buhari bí bàbá òun ṣe mú àwọn owó kan tó fi láhùn bí olóńgbò ìyá àgbà. Ọ̀rọ̀ tó jẹyọ rèé o látẹnu alákòóso fún ọ̀rọ̀ àwọn obìnrin ní orílẹ̀-èdè Nàìjíríà, eyín arábìnrin Uju Kennedy èyí tó sọ ọ̀rọ̀ náà di mímọ̀ wípé owó kan èyí tó ń lọ bí $100 mílíọ̀nù eléyìí tí wọ́n ní ààrẹ Muhammadu Buhari tí í ṣe ààrẹ àná bàbá òun lówó náà fún àwọn ìpàdé kan àti àwọn nǹkan kan eléyìí tí ò ní kìmínú tí ò sì bá làǹkàyè dọ́gba o. Gẹ́gẹ́ bí Uju Kennedy tí í ṣe alákòóso fún ìgbé ayé ìrọ̀rùn àwọn obìnrin lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí tó gbé ọ̀rọ̀ náà bóde, ó ní owó àwọn ní báńkì àgbáyé ni wọ́n yá orílẹ̀‐èdè Nàìjíríà tó sì lọ mílíọ̀nù lọ́nà $500 eléyìí tí ààrẹ àná Muhammadu Buhari tó yọ mílíọ̀nù lọ́nà $100 $100 million tí bàbá òun yọ kúrò láti lò ó fún àwọn ohun tí ò bá làǹkàyè mọ̀. Ó ní ṣùgbọ́n o ètò eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu gbé kalẹ̀ láti lè kí ọwọ́ ìbàjẹ́ àti àwọn tó ń kó owó orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà ìbófinmu tí ó gbé kalẹ̀ yìí, ó ní ó ti tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó ṣókùnkùn sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn owó kankan eléyìí tí wọ́n ti ń rí báyìí ni wọ́n ti ń dá padà sí àpò ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí alákòóso ọ̀hún bó ti sọ ọ̀rọ̀ náà di mímọ̀.
àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress àti àwọn igun ìkejì wọn mà ní wọ́n ti ń bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ bákan náà pẹ̀lú ohun ẹ̀bẹ̀ lọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Tinubu o láti dákúndábọ̀ kí bàbá òun lè fojú àánú wo àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nípa sísanwó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù èyí tí ẹgbẹ́ òṣìṣẹ́ ń béèrè wípé àwọn fẹ́ máa gba owó eléyìí tó tó ẹgbẹ̀rún lọ́nà igba náírà àbọ̀ eléyìí 250,000 naira ní eléyìí tí àwọn fẹ́ máa gbà látàrí gbogbo nǹkan èyí tó ti gbé owó lórí lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ohun ti jáde láti ẹnu ọ̀kan nínú àwọn ìgbìmọ̀ èyí tí wọ́n gbé kalẹ̀ tó ń ṣe dúnàádúrà láàrin àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ tó tún jẹ́ ààrẹ eléyìí fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ti ojú omi Marine Workers ọ̀gbẹ́ni Adéyanjú Adéwálé èyí tó sọ ọ̀rọ̀ náà wípé ní báyìí àwọn tí ń bá ààrẹ Tinubu sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá àti ọmọ wípé bàbá ọmọ ní gbọmọ o bí ìrùkẹ̀rẹ̀ ti ń gbọmọ Ọ̀rúnmìlà wọ́n ní kí Tinubu kó dákun kó dábọ̀ kó fojú àánú wo àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórí owó ọ̀hún èyí tí wọ́n tẹ́ pẹpẹ rẹ̀ síwájú rẹ̀ eléyìí tó mú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ sọ wípé àwọn ò ní gbà tí owó ọ̀hún bá ti dín 250,000 naira tí ìjọba àpapọ̀ sì ń sọ wípé àwọn ò ní agbára láti sọ ju ẹgbẹ̀rún méjìlé ní ọgọ́ta 62,000 naira ṣùgbọ́n Adéyanjú o eléyìí tó jẹ́ ààrẹ fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ikọ̀ ojú omi lórílẹ̀‐èdè yìí ti ní àwọn ní ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀bẹ̀ wípé Tinubu o yóò gbóhùn ẹ̀bẹ̀ wọn látàrí wípé ààrẹ náà mọ̀ wípé gbogbo nǹkan ló ti wọ́n o láti ìgbà tí wọ́n ti yọ ẹ̀kún owó orí epo ní orílẹ̀‐èdè Nàìjíríà nínú oṣù karùn-ún ọdún 2023 kó tó di wípé àtẹ̀síwájú nínú ìròyìn wa ẹ jẹ́ ká lọ rèé gbọ́ ìpolówó ọjà tí ìṣègùn ìbílẹ̀ yìí egbògi eléyìí tí ó ń ṣara lóore bá a bá padà dé a ó máa tẹ̀síwájú nínú ìròyìn ẹ kú ìkàlẹ̀. látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń solówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. Tírí ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déere tọkọ wá ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Herbal Bitters fátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn S2 Herbal Bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC S2 Herbal Bitters ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn ẹ ti lè ríra ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́kọ̀ọ́ sí +234 806 400 0204. bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Herbal Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga diabetes low sperm count ìdákọ́lẹ̀ arthritis bone fat blood cleansing rheumatism infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Herbal Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. ẹ káàbọ̀ padà a lérò yìí pé ẹ ti gbọ́ ìpolówó ọjà egbògi aṣaralóore yìí ẹ má jẹ́ kó fún ẹ̀yin náà rú o ẹ máa lọbẹ̀ láti lọ rè mú tiyín àdúrà wa yóò máa gbà ní ẹ jẹ́ ká máa tẹ̀síwájú nínú ìròyìn wa o ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ arákùnrin oníṣẹ́ ibi kan èyí tí wọ́n ká orí gbígbẹ mọ́ lọ́wọ́ o arákùnrin ọ̀hún eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Lékan Akínyẹmí òun ni ọwọ́ ti tẹ̀ báyìí ní agbègbè kan tí wọ́n ń pè ní car wash àdátán ní ìlú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá ti sọ̀rọ̀ ọ̀hún
ó ní ọwọ́ tẹ ọ̀gbẹ́ni Lékan o lẹ́yìn ìpè lemọ́lemọ́ àti àkíyèsí kan eléyìí tí wọ́n ní wọ́n kófìrí rẹ̀ lára bí sàárè bàbá kan èyí tó jẹ́ bàbá sí ọ̀gbẹ́ni Nájímù Balógun sọ di mímọ̀ ó ní wípé àwọn ará àdúgbò ni wọ́n ń pe òun ìpè wọ́n ń fura sí sàárè bàbá rẹ̀ yìí bí ìgbà tó jẹ́ wípé òkété ó ń wa ìwòsè tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dọdẹ kí wọ́n tó ká ọ̀gbẹ́ni Lékan Akínyẹmí pẹ̀lú orí bàbá òkú ọ̀run ọ̀hún èyí tó gé o tọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá sì ti tẹ̀ ẹ́ eléyìí tó sì ti wà lágọ̀ọ́ ọlọ́pàá fún ìwádìí lórí iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní Eléwéràn nílùú Abẹ́òkúta. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọkọ ìyàwó tuntun David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido tó jẹ́ ọ̀kan nínú àwọn òǹkọrin takasùfé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ṣe ìgbéyàwó lónìí ló ti sọ ọ̀rọ̀ ńlá kan sí ẹni tó jẹ́ àbúrò bàbá rẹ̀ eyín tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ní gẹ́rẹ́ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè tó yọ gúrù bí ìgbà òkété tó yọ sí agbóni níbẹ̀ náà bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bó ṣe yọ sí ojú agbo ibi tí Davido ti ń ṣe ìgbéyàwó láàrin òun pẹ̀lú Chioma èyí tí wọ́n pè ní Chivido 2024 níbẹ̀ ni David Adeleke Davido ti sọ wípé inú òun dùn ayọ̀ òun kún láti rí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè níbi ìgbéyàwó òun èyí tó wá lónìí. Ó ní nípa ìdí èyí ó ní bóun ò bá ní parọ́ ó ní ààrẹ ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà òun gan rèé èyí tó yọ sí wọn gúrù tó yọ wẹ́rẹ́ sí agbo ibi ayẹyẹ ìgbéyàwó Davido bí Davido ti sọnù wípé Adémọ́lá Adélékè gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní ààrẹ ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà ni tó sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n kọ̀wọ́ rìn wá sí ibi ìgbéyàwó rẹ̀. Ẹ jẹ́ ká wo fọ́nrán yìí ná ká mọ bí nǹkan ti lọ sí díẹ̀ nínú ìrìnàjò Chivido 2024. Hola. Alaji, clean all the room. Sorry, bro. Can we just be on the same line? I can help you later. Ẹ káàbọ̀ padà, mo lérò ìpè ẹ̀tìrì àti ìdùnnú òun ayọ̀ èyí tó gba ẹnu Davido bí wọ́n ṣe ń ya fọ́tò pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìròyìn kò ní jù báyìí lọ fún ti tòní. Títí ojúmọ́ ọ̀la kẹ́ tún máa láǹfààní láti gbọ́ tún ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.